الخلائق كن لطيفا لعبدك مرتضى أديو أغبايé لعبدك مرتضى أديو أغبايé أيا رباه أيا رب الخلائق كن لطيفا أيا رب الخلائق كن رحيما أيا رب الخلائق كن رفيقا لعبدك مرتضى أديه أغبايé لعبدك مرتضى أديه أغبايé من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم للمؤمنين رب رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت بسم الله الرحمن الرحيم لإله قريش إلى بمدى الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتامه من جوع وآمنهم من خوف آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف المرسلين صلى الله عليه وسلم سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. صلى الله عليه وسلم. láì ní gbara wa ní àsìkò ìjókòó yìí ti pẹ́ kó tó bẹ̀rẹ̀ àwọn tí wọ́n dẹ̀ ń bẹ ní orí ìjókòó àwọn tó já sí pé tí wọ́n yàn ní ààyò gẹ́gẹ́ bí baba aṣọ́lá bíbí ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní tí wọ́n bá fún àfáà mi ní ọ̀rọ̀ sọ ó lè di wọ́n bá fún lówó ó lè má bínú. wọ́n bá fún àfáà mi lówó ó lè má bínú. àmọ́ n tó yàn láàyò lọ́rọ̀ tó bá fún ní ọ̀rọ̀ á dìjọ̀gbọ̀n. àmọ́ tí wọ́n bá fún lọ́rọ̀ sọ yóò dìjọ̀gbọ̀n. onílé wa ni àwa. bàbá ní onílé ni àwa. gbogbo ìgbà la ti ń ṣe níbí. gbogbo ìgbà là ń sọ̀rọ̀. là ń ṣe gbogbo ẹ̀ níbí. là ń ṣe gbogbo ètò níbí. àmọ́ nǹkan méjì ti wá papọ̀ sí mi la. àmọ́ nǹkan méjì ti papọ̀ sí bàbá la. èmi gangan fúnra mi ó rẹ̀ mi tó kọjá yìí. bàbá aládìo gangan fúnra wọn ọ̀fẹ́ rẹ̀ ra. nítorí àwọn bàbá ìmáàmù ní kò ní rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run. àmín. nítorí àwọn ìrìn àjò lílọ bíbọ̀ lánàá làwà níbi kọ́mpìnì Alhaji Sauty Arẹwà tí bàbá tún ṣe àdúrà àtúnlọ àbọ̀dé Mẹ́kà. gbogbo ẹ̀ Ọlọ́run bá yóò fà àlùbáríkà sí gbogbo ẹ̀. Ọlọ́run fà àlùbáríkà sí gbogbo ẹ̀. àmọ́ kí n má gọ̀ síra mi. bàbá ní àmọ́ kọ́ mọ́ di tá gbọ̀. ìṣẹ́jú méjì mẹ́ta náà ni. ìṣẹ́jú méjì mẹ́ta ká tó fi kán mọ́ sí tẹ̀lé. kí n lè ká lè ráyè gbádùn àwọn ẹni Ọlọ́run tó ń bẹ lórí ìjókòó. àmọ́ bàbá wa tí wọ́n jókòó yìí bàbá àlùbáríkà yìí ẹ̀yin nu Ọlọ́run nù ẹ̀yin nu Ọlọ́run ẹ̀yin tí ń sọ fún wa yìí pé tẹ bá pẹ́ tẹ bá pẹ́ tẹ bá pẹ́ tẹ bá pẹ́ báwa ni ó ṣe ṣe fáwọn ọmọ yín ẹ ti júwe ẹ lẹ̀ fún wa ẹ pẹ́ ẹ pẹ́ ẹ pẹ́ ẹ pẹ́ ẹnìkan wà ní àdúgbò wa mo forúkọ bu ẹni ẹ láṣìírí gbogbo òde ìmáàmù ni òun ní ó ti Fatiha yóò ṣe rábànà á ṣe gbogbo ẹ̀ tí gbogbo bàbá wọn ń ṣe báyìí a ní kó lè kálukú wait for your time àmọ́ òun náà mọ ohun tó ń ṣe o kò dárí gbogbo àwọn ọmọ ẹ̀ sí ilé kéwò o mi gbogbo ohun tẹ́ o lè sọ pé màá ṣe ẹ lè ṣe kankan fóun kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ nítorí tó bá fọmọ ẹ̀ sí ilé kéwò àlábúrú tá a ṣe fáwọn ọmọ ẹ̀ o àmọ́ n tí bàbá ẹ̀ náà ṣe lẹ́sùn àánú sọ pé kó náà wait for your time. bàbá ẹ̀mí gígùn àlàáfíà ẹ dákun ẹ gbà mí ju bí mo bá ṣe kéyìn lọ nítorí pé ẹ ti ṣe àpọ́nlé tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ṣé ti jó ní nìkan sọ ìkọlẹ̀ tún sọ fún mi bíi pé àwọn èèyàn wá orúkọ mi náà dẹ̀ ló fi wá ṣé wọ́n jíṣẹ́ fún mi. Yorùbá máa ń ní ẹni tí ò bá sílé ní kíní ẹ̀ máa ń bí òbúkọ abolẹ́jẹ́ kí ti wá bí àtọ́jú yín àtẹ̀yìn Ọlọ́run ní bàjẹ́ àtọ́jú yín àtẹ̀yìn Ọlọ́run ní bàjẹ́ ẹ̀tẹ̀ ńgbà tẹ̀ dáadáa òun náà ló jẹ́ ká lè jókòó tì yín tẹ́ bá tẹ̀ dáadáa
ọjọ́ tá a bá ti ra wa náà ni lẹ́yìn ẹ̀kan yẹn oníkálukú ṣe sábà lè sábà ni kò sí ètò kan pé kíní ni àmọ́ ẹ mú wa dáadáa ẹ̀yin ní ọlọ́run ni kí n má kó ké ọlọ́run bá kó bá mi kí yín ju bí mi ṣe fẹ́ kí yín lọ. Àmín. ìtọ́ ọlọ́run ni kó bá mi kí yín. Àmín. mo kí ìjọba Adamallahu hayatahu. wòlíì ọlọ́run ẹni tó bá fẹ́ pè yìí pẹ̀lú inú dúdú ni o tó bá fi orúkọ yín ó gbọ́dọ̀ fi ẹ̀rí sí wàláì ó gbọ́dọ̀ fi ẹ̀rí sí ṣé bọ́lá ń ṣe dá yín ni nítorí gbogbo yẹn ló máa wò láti inú ẹ pé ẹnìkan náà ṣáà ní ṣá nígbà tí sáà ti ní nítorí tó bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ pè àfáàntà wá ní bàbá ẹni báyìí ni là ń wò pé ká tó oríire ti wá tí nǹkan bá ti da kì í ṣe tẹnìkan mọ́ nǹkan tí ò da ló máa ń jẹ́ téèyàn kan ṣoṣo tí nǹkan bá ti da ó ti di ti gbogbo ayé wòlíì ọlọ́run ni màá tún gbádùn wọn díẹ̀ ní one àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé a jọra wa níbi àwọn ibì kan pé làbọ̀ bí wa nínú kan náà á yàtọ̀ síra wa díẹ̀díẹ̀ kó dàbàjọ́ jẹ́ bèjì ìwọ̀nba yí pé táyé wá láàrin ìṣẹ́jú márùn-ún sí ti kẹ́hìndé yẹn náà yóò tẹ̀ lára nǹkan yẹn ipe kíyàn ní akitiyan kíyàn má dẹ̀ fẹ́ kí nǹkan dàrú kíyàn dẹ̀ dúró pé ibi tí mo dó sí ìlú bàbá mi ni ilé àfáà mi ni gbogbo àwọn nǹkan yìí tèmi nílẹ̀ mi èmi máa sọ gbogbo tí mo bá ṣe fún lọrin láyé àti mo bá ṣe fáwọn àfáà mi òun ni kọ́lọ́n kò fi ṣe sọ fún mi ẹnìkan ò lè kóòtù mi tó bá dẹ̀ wò ó gbogbo ẹni tó bá máa jọ́ta mi láyé ń lára mi ni ó lè má jẹ tówó o ìpè ṣé wọ nìkan náà ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé èmi ò ń ṣọ̀tá èèyàn èmi ò sí ń léèyàn tí bá rí oyèrè ẹnìkan sí ọlọ́wọ́ bá o bá mi ṣàlékún ẹ o má gbàgbé tèmi apapọ̀ báyẹn mọ́tò tí mo ní òṣè ẹ̀kọ́ kò ṣe méjì tó bá dẹ̀ òbí lọ́jọ́ mi á dẹ̀ gbé ọ̀kadà ọ̀rọ̀ bàbá wa ní oore tọ́lọ́ ń bá ṣe fún ẹ má gbé hàn débi pé yóò máa bẹ lómi inú jẹ táwa máa sọ pé ṣáwa náà ṣèyàn ni ṣáwa náà ṣèyàn ni wọ́n ní má máa ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó o bá ní gbé pamọ́ máa wá mọ̀nà tó máa fi dúpẹ́ fọlọ́hún ibi tí yóò ti ń ṣe ìsìnkú ń ṣe àwọn orin kan wà tẹ́ pé lóòótọ́ àdìsá náà bí tọ́jú náà lóde ìzáàlì yìí náà bí náà ṣùkú àwọn òbí kan wà tó já sí pé tọ́lọ́hún tẹ́ pé ọpẹ́ gangan tọ́lọ́hún pé eléyìí ọpẹ́ ni kì í ṣe pé ṣo mọ̀ pé nínú ayé à ń ṣẹgbẹ́ ìyẹn kọ́ èyí tó jù ní tàlíkì àmọ́ mo rí yín níṣe síbẹ̀ mi ò rí lẹ́ni tí já sí pé máa ń bínú orí àjọra wa ń bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wa pé ìtọ́lọ́ náà fẹ́mi náà ilé iná tọ́ mi lọ́rùn orí ẹ̀dá bẹ́ẹ̀ lẹ jẹ́ ẹni tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ ọlọ́run ṣàánú ẹ yóò ra àánú ọlọ́run èyí tí ọlọ́run fi ṣàánú yín táwọn ayé wò mọ́ yín lára ọlọ́run ọba mi kò ní gbà lọ́wọ́ yín ọlá ti tóbi ọlọ́run mo fi tẹ̀mítẹ̀mí kíkì mi sí wàláì ojú bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ dákun ẹ bá fífẹ́ gbà á ẹ máa gbé tí bá ṣe tó yẹ mo ṣe lo gíláàsì dúdú yìí tẹ bá rí ojú mi máa rí pé mo wà spéèsì gidi gan tí ó ṣe díẹ̀ ọlọ́run bá wà kẹ́yìn ìlú Ìlọrin gbogbo wa náà àjọ ń ṣe bí àwọn tàná ni èyí tẹ́mi ń ṣe ní Ìlọrin ni pé lọ́jọ́ tí mo bá kú kó tó máa rí tọ̀ mi sọ nítorí mo wà àwọn bàbá tàná yẹn bọ́ ṣe bí wa náà lọ ṣe bí wọn àmọ́ ọ̀nà tó wọnú Káàbà pọ̀ àmọ́ kí ni inú Káàbà yẹn náà lájọ lọ ọ̀nà tó wọnú ara mi sí ó pọ̀ rẹpẹtẹ
ẹlòmíì lè gba Babanbariga Abdulaziz wọlé àgbà Babanbariga wọlé àgbà bọ̀tà mọ́ ń gbọ́ ló lọ inú Kaaba yẹn náà òun náà ni táwọn kan bá mọ́nà báyìí tó fẹ́ fi wọlé dáadáa yẹn àwọn náà lè mú báyìí àmàníyàn tèmi nìyẹn gbé kémi náà máa parẹ́ inú ayé lẹ́yìn tí bá tún kú tán lẹ́yìn 100 igba ọdún kan máa ní nígbà kan àwọn ẹni náà gba ìwà kọ́lọ́wọ́ láwọn tó ti ṣe fún bẹ́ẹ̀ kọ́lọ́ kó ṣe tèmi náà bẹ́ẹ̀ gbogbo nǹkan tí èèyàn fi ń débẹ̀ tí èèyàn fi ríṣẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́lọ́ kó fún mi ṣe àtẹ̀yìn náà nítorí pé mo rí pé ojú ọ̀nà náà ni ẹ̀yin náà rí bẹ́ẹ̀ kọ́lọ́ bá ṣe fún yín. a kí ẹlẹ́pẹ́ ọ̀fọ̀ ẹ̀pẹ́. adamallahu hayatahu chief imam. ẹlẹ́pẹ́ ọ̀fọ̀ ẹ̀pẹ́ dandan ni ká kí yín nítorí ẹ̀yin lẹ́ni ilé tí ẹ bá tẹ́jú lẹ̀ fún wa ó mú yín lẹ̀ wá yín gbogbo nǹkan kódà gbogbo nǹkan tó bá tẹ̀ wọlé tó bá fẹ́ ṣe bíi advantage pé ó mú lẹ̀ wá yín èèyàn lè má sọ sí ìdìtò dáadáa àmọ́ ẹ gbà wá ní tọwọ́ tẹsẹ̀ wá ṣe níbí nìkan náà ni tabajọ yẹra káàkiri náà bí ọmọ ìyá òun ni wá kàtẹ ìyọtọjú orí kò ń bẹ ipò tọ́lọ̀ fi fún ipò àgbàlagbà ni èmi ò róye kan tó tún ju ìmọ̀mù lọ àbí tó yẹ mi kan wá tó ju ìmọ̀mù lọ àbí tí yóò bá jẹ́ bàbá lókù bí a bá bàdé ọlọ́run dákun adé orí yín kọ́ lọ́ máa ṣe o. àmín. adé orí yín kọ́ lọ́ máa ṣe. àmín. adé orí yín kọ́ lọ́ máa ṣe ọlá àti tóbi ọlọ́ ẹ dákun ẹ gbà mí bẹ́ẹ̀ mo wá kí bàbá wa Nakibul Ashraf. adamallahu hayatahu. kíkì mi méjì ni lọ́dọ̀ yín nítorí pé tẹ bá wo nǹkan tẹ fi ọmọ yìí náà lẹ̀ ẹ ṣàmọ̀ wípé ọmọ yìí náà yóò kèmí náà bí kan tí ìfẹ́ wa ò bá dúró dáadáa pẹ̀lú ọ̀dọ̀ jésà ò ti ọmọ ọ̀rọ̀ bá irọ́ o àkóso ń tó jọ o wàláì ẹ dẹ̀ lè má sọ lọ́kàn ẹ lè má sọ lẹ́nu tó dájú pé because kẹ tó fi nǹkan lẹ̀ ẹ máa wò pé níbo ló ń lọ ṣọ́dà wọn ọ̀tá mi ni ṣọ́dà wọn ẹrú gbogbo ẹ̀ mo mọ̀ pé ẹ máa rú kan tiwa náà ń bẹ̀ kò nídìí pé ká ìṣẹ̀ máa ṣáàṣì pé ṣé olólùfẹ́ wa ni àbí ẹ kì í ṣe olólùfẹ́ wa tabatúrò yẹn à ń wà kèfèrí nìyẹn. ọlọ́dàkùn bá a ṣàlékún dáadáa. àmín. bá a ṣàlékún dáadáa yín. àmín. bá a ṣàlékún dáadáa yín. àmín. ọlá pé àwọn bàbá gbé champion lọ èyí tó dáa fún gbogbo jagunjagun láyé òun náà ni wípé ní tó bá gbé lọ́wọ́ kó gbé dalẹ̀ tó bá ti gbé dalẹ̀ tó rọ́jú gbogbo òṣòro kíṣòro tó wà ń bẹ̀ ṣé ò jẹ́ kí nǹkan míì kó ṣe kí ni kò sí ta lè ní láyé lọ́tí ọba tí kò ti tán nìyẹn àmọ́ gbogbo ta bá wá ṣe níṣẹ́ ni níwà ni ní tó máa ṣẹ́kù lọ láyé nìyẹn iṣẹ́ àti wà òun ló máa ń ṣẹ́kù lọ láyé àṣegbá àṣàwò àṣekùkù àṣekùkù àṣàṣù wàláhì tàláhì lọ́ta bá ti kú ló ti tán tọ́lọ́ba tẹ̀tù wá fẹ́ wá mú ẹ àti wá fún ẹ láwọn ọmọ karambà ní àwọn ọmọ ẹ tó wà lè jọmọ dáadáa again next ilé dáàdì mi eléyìí owó ọtí mi ò lè gbé bíbí mi lè gbé bí kò tọ́ ẹ gbogbo wàhálà tó ṣe gbá tó ṣe àwọn tó ń jọ ẹ lójú yẹn á dẹ̀ ṣe kí ni kò ní jẹ́ kankan ọ̀rọ̀ mi ṣe lánàá akínyìn pé ẹrí lébú dání ọlọ́mọ àtúlẹ̀ mọ́ yín lórí wọn. àmín. àmọ́ ó dé mi lójú nínú ẹ̀mí mo mọ̀ pé olólùfẹ́ wa nìyí tó kọ̀ fáàmù. nítorí pé ìtẹ̀jú lẹ́yìn wọ́n lẹ́nu tó fún ni lóbìnrin ló ṣe kíni ló parí orí nítorí mo mọ̀ pé àti jùlẹ̀ yín ẹ̀rọ kan débi àwa báyìí ẹ̀rọ pé ọmọ ẹ̀ ọ̀gbìn ò sàùtì tẹ́ bá ti ro sàùtì ó dábí lójú ẹ gbọ́dọ̀ wò pé irọ́ o ó gbọ́dọ̀ gbé láyé kòjọ́ irọ́ ẹ kò wá kankan sí ni pápá tẹ táà lọ ilé abádẹ́bẹ̀ náà rí àwọn àjẹkọ̀ máa lọ létí lẹ́gbó ọmọ lẹ́gbó nù kò tán ní tí lọ́ọ̀rì lẹ́bí ṣeré jù ní ọmọ o àìfẹ́ kọ́mọ wá rí jáde àánú ọlọ́run ní àìfẹ́ jẹ́ kọ́mọ wá rí jáde àmọ́ ẹ kú dáadáa èmi náà fi ń dá yín lójú láti èyí lọ wípé àṣà aburú tẹ̀tẹ̀lẹ̀ o àmọ́ dáadáa tẹ̀ ń bá yẹn ẹ̀ tún máa bá dáadáa jù bẹ́ẹ̀ lọ. àmín. ọlá ti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run
bàbá Shehu Adam. Salamallahu hayatakum. Ọlọ́run dákun bá a ṣàlékún dáadáa fún yín. Àmín. Bá wa ṣe àlékún dáadáa fún yín. Kọ́lọ̀ wọlá bàbá àná. Kọ́lọ̀ bá a fi ṣe dáadáa fún yín. Àmín. Kọ́lọ̀ wọlá bàbá àná. Kọ́lọ̀ bá a fi ṣe dáadáa fún yín. Àmín. Tí bá wò tọ́ bá lọ pé nínú àwọn èmi máa ń sọ kò ní dẹ̀ jẹ́ pé mo fi ṣe fáàrí. Tó bá yẹ pé o ní pé mo fẹ́ gba ọwọ́ Súfì ni ní Kọ̀dìríyà. Nílé ìdánì máa ti gbà. Nítorí pé mo kọ́ láìkì kí n ní ẹni tó jẹ́ aṣíwájú mi kó jẹ́ akin. Mi fi ọdẹ yàn. Àmì ìfi ọdẹ yàn Ọlọ́run òde ọdẹ mọ̀ mi lára. Kódà bó ṣe rẹ̀ mi lọ yìí bó ṣe ń ṣe báyìí bẹ́ẹ̀ ṣe rí mi ẹ jẹ́ kí n rí jọ̀gbọ̀n kan sìn. Ẹ máa ṣì mí wọn pé bàbá yìí ó dẹ̀ tó pé ó má parẹ́. Ya Rabbi bil Mustafa. Èyí táwọn ìyàwó mi máa fi ń kí mi mọ́lẹ̀ pé alájà mọ̀ pọ̀ dájú ni ẹ. O fẹ́ràn àwọn àmọ́ o dẹ̀ ṣàánú alájà. Tó bá ti wá ní o dẹ̀ ṣàánú alájà báyìí. Ẹ̀rọ wa bá mi nítorí pé mo fẹ́ sìn ya mi. Ọlọ́njẹ́ mi wọ́n gùn. Ọlọ́njẹ́ mi wọ́n gùn. Tọ́lọ́ bá fẹ́ ṣàánú ẹ̀ láyéláyé. Tọ́lọ́ bá fẹ́ ṣàánú àfi kọ́lọ́ jẹ́ ìrísí. Ọlọ́run ti gbàdúrà ẹ o. Gbogbo ohun tí yẹn ń ṣe láyé tọ́mọ ń ṣe fún láyé lọ́lọ́run ti lè kárí ṣe fún. Gbogbo tó ń gan bẹ́ẹ̀ ṣe láyé. Àmọ́ èyí tó jù lọ lórí ẹ̀ náà ni pé kọ́lọ́ já sí. Ibi tó máa fi wá kì mí ni ẹ pé aláàjì ó ṣàánú yẹ o ṣàánú alájà o. Tọ́ba tó wá pé ṣàánú alájà yẹn àti mi náà wọ̀ ìṣàánú straight ni ó máa wọ̀ sùn ni. Ọlọ́run ó bá ṣàlékún dáadáa ṣé wàá dáa. Allahumma amin. Mo wá kí Moliku. Sauti tí ó ti sọ̀rọ̀ nítorí ìdíkì náà ni o àdó àlùbáríkà náà mo ti ṣe yẹn o. Èmi ò mọ̀ pé ẹ ṣe dáadáa tó yìí nítorí pé iṣẹ́ tó yẹ kí n ṣe ẹ̀yin lẹ ṣe ẹ ṣe tá náà dì ẹ wá mọ̀ kan tí mo fi fọ́ fún yín mo fọ́ fún yín ẹ̀ mọ̀ bọ̀ tèmi o ti bá fọ́ fún yàn máa yìí máa wo lọ ni pé gbogbo etí mi bí àmọ́ ń ba pé ó ṣojú ọwọ́ ni máa ń wo dáadáa nítorí pé àti bìlífù kan ó máa ń pẹ́ fún mi bọ́n tí bá ti bìlífù ẹ tí bá ti tẹ̀lé ẹ àmàdìmúgbò ẹ̀ straight ni nítorí pé ìdí ṣọ̀kọ̀ kan mọ́ lẹ́yìn àmọ́ kí tó di múgbò ẹ̀ ó máa pẹ́ o ìfẹ́ tí bá ní sí ẹ tí bá ní lọ sùn kẹ́ máa ọrùn ni àmọ́ máa wò dáadáa àmọ́ kan tí mo fi fọ́ fún yín tó jù mo rí ìgbàfẹ́ ni Ọlọ́run lára yín pẹ̀lú àwọn bàbá yìí ẹ ti tó kẹ́ fọ́nbù ó dín ìlú àyè yín lọ́tọ̀ ìlàrú kan ni iye wa ẹ tó bẹ́ẹ̀ ká pè yín ní pé kíní kò ní iye wọ̀ fún iye wa kò sẹ́ni tó máa mú yín sí yín tẹ̀lé fi jẹ́ bẹ́ẹ̀ wà lára yín àmọ́ mo fi ń da yín lójú pé kò lè tán o. Àmín. ẹ máa lò dálẹ́ o. Àmín. plus kan tó wà ń bẹ̀ òun náà ni kẹ́ má gbàgbé àná ìkan tó lọ́n fi ṣàánú yín nìyẹn o nítorí pé ẹ gbàgbé ìpìlẹ̀ ẹ gbàgbé ibi tẹ́ ẹ ti rí dáadáa ẹ gbàgbé àwọn tẹ́ tẹ̀lé mo tún máa sọ fọmọ mi nìyẹn kò ń ṣe pọ́n fi ń dè ẹ̀ mọ́lẹ̀ ó ní ìkan tó lọ́n máa fi ṣàánú ẹ tó bá ti wà mímore dáadáa wàláhì wà máa lọ wájú ni mo fọ́ fún yín látàrí ẹ̀yin ò mọ̀ pàwọn àwọn wò yín ẹ jọ ṣé ìjókòó yín gbogbo fọ́nbù ni ìjókòó yín ló fọ́nbù yín náà ó halẹ̀ náà ó tó gbogbo ẹ̀ láwàdí àwọn gbọ́dọ̀ ẹ wá wò ó gbàtẹ́ débí ẹ wò ó wú mi lórí gidi gan ẹ wò bẹ́ẹ̀ ṣe débí ẹ jẹ́ kójú ojú òtí gbogbo òṣèré gẹ́gẹ́ ti bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lómi ni a bá ṣe báyìí kò ní ara olùkọ́ akọ̀ máa yọ̀dí bẹ́ẹ̀ ni pé ẹsẹ̀ ń dùn bẹ́sẹ̀ ò dẹ̀ dùn yóò máa yọ̀dí yóò máa ṣe gbogbo ẹ̀ òun náà ò dẹ̀ ní rẹ̀ nígbà fún ẹ̀san ni ẹni tó ṣoore rọ́jú ṣe ni ìwọ tó gbà á ó ní kó ṣe kí ni òun ni kó wà dáadáa oore náà rọrùn ìfàkọ́ lóore arọ ni ẹ wo tẹ́ bá ti ṣe ń tẹ́ ń ṣe ẹ̀yin náà ò ní yé ga. Ya Rabbi bil Mustafa. ẹ̀yin náà Ọlọ́run. Balligh maqasidana. wá ní gbogbo àwọn tó wà lórí ìjókòó ẹ dákun mo kí ẹ̀rọ kò síbi bó ti wà kò sí ẹgbẹ́ tó ti wà lárí ìjókòó yìí ló ti dé ìsáàbù kíkí àwọn baba nílé mọ́sánì kọ́lọ́ ń dá gbogbo bá mi kí bá mi ṣàlékún dáadáa yín.
bàbá wa arówó kọlà àlẹ́ ẹ̀gbáwí ọlọ́dà kó bá wa kí yín àmín ọlọ́ba mi ṣàlékún dáadáa yín àmín bá mi ṣíjú àná ẹ̀wọ̀ yín àmín. mo wá kí olólùfẹ́ mi ayò mi ẹni dáadáa Ash-Shaykh ẹni tó fẹ́ wa lójú tọ́dẹ̀ tó sọ fún wa lẹ́yìn pé ẹni ìfẹ́ wa. alamallahu hayatahu. Ajé Abdul Gafari. Aníyìkáyé ọmọ babalágége wa. Ọlọ́run bá a ṣe dára fún yín. Amina. àfa yìí dààmú náà yé o ìdààmú ẹ̀ kò jẹ́ pé ń wá nǹkan kí nǹkan kọ́ o nínú ìmọ̀ Ọlọ́run ṣàánú ẹ̀. Allah. àdúgbò fọlọ́ wọ́n ti rí wọ́n ti ń wọ ṣáínà wọ́n ti àwọn náà ti kí ló ti ń pè é ṣáínà wọn. channel wọn. ó ti ṣe kí ni ó ti pík. ó ti ń pík. ayákan. ó rí i pé ó ti ń pík. ó ti pík. lóògùn òdìtọ̀ Ọlọ́run. Amina. Ọlọ́run wà ní kanjú pa yín. Amina. àwọn kan jẹ́ pé nígbà tó bá kú tọ́ lórí ó dé Ọlọ́run ní ṣe ti yín bẹ́ẹ̀. Amina. Ọlọ́run bá mi ṣàlékún dáadáa. Amina. bá mi ṣàlékún dáadáa. Amina. kò ní ní bọ́ sẹ́yìn láíláí. Allahumma amin. wala quwwata illa billahi al-azim. èyí tó wájú bẹ́ẹ̀ Zauti Abdulaziz Ọlọ́run dákun mi ò ní kan tí mo fẹ́ tọrọ fún ẹ ju àlàáfíà ara lọ kọ́ ló bá mi ṣàlàáfíà fún ẹ. Amina. bá mi ṣàlékún àlàáfíà ẹ. Amina. àlàáfíà tèmi wá tọrọ fún ẹ náà lèmi náà nídìí kọlọ́njọ ṣe fáwọn méjèèjì. Amina. kọlọ́njọ fáwọn méjèèjì. Amina. àtẹ̀yìn náà. Amina. nítorí pé tí nǹkan bá ṣe ìkan nínú àwa méjèèjì wọn ò ní sọ pé Ọlọ́run ni o. tíyan bá kú lásìkò ìgbà tó yẹ kíyan kú wọn ò ní sọ pé Ọlọ́run ló pa o. wọn ni ó tojú bọ̀bọ̀ kúbọ̀ gan. eré tí ń sá ti pọ̀ jù. ẹ mọ̀ ẹlòmíì lè lọ pé kó dà ibi tó bá dó sí tó bá tó bí aago bíi mọ́kànlá òrì kò kí n fẹsẹ̀ méjì rí orí púrúfú lẹ́wọ̀n máa rí báyìí tí ó dẹ̀ rí hàn rí. kọ́lọ̀ wà wọlá yìí pé tabakú kékeré wọn ní sọ pọ́lọ̀ ló pa wá kọ́lọ̀ kó jọ kúkú ṣàánú wa kó fi wálẹ̀. Amina. àdé níta fẹ́ lọ bọ́lọ̀ mójútó lálìkà bọ́ báyìí. Amina. níbo tí wàá tọrọ fẹ́ kọ́lọ̀ jórí bẹ̀ fún. Allahumma amin. kọ́lọ̀ máa fi ẹ pa mí lẹ́kún. Amin. kọ́lọ̀ náà máa fi èmi náà pa ẹ lẹ́kún. Amina. nítorí kan tó bá sì kan bá ṣẹlẹ̀ lásìkò inú méjèèjì yóò fa ariwo dání. Allah. afa argument gidi gan dání. Allah. wàá drag méjèèjì. Allah. kọ́lọ̀ wọlá bẹ́ẹ̀ kọ́lọ̀ dákun bá mi fi ẹ lẹ̀. Amina. Fatiha méjì náà kúrẹ́ náà ni. Fatiha méjì náà láwùjọ àlùbáríkà náà. ọmọ náà kọ́lọ̀ jẹ́ bí àlùbáríkà kọ́lọ̀ wọlá abi tọ́lọ́run ti para Fatiha méjì Mọ́kà àti Mọ̀dínà Ọlọ́run kọ́lọ̀ wọlá abẹ kọ́lọ̀ jẹ́ gbogbo tó ń jẹ́ àlùbáríkà láyé tó pín sára Al-Kùránì tí àtúntò sọ pé kankan tó tó mọ́ láyé ọlọ́mọ ayẹ̀kọ́ ọmọ yìí tẹ́ kó má ti láyé. Àmín. ó ṣe lọ́mọ alálùbáríkà dọ̀jú alẹ́. Àmín. ọlá àti tóbi ọlọ́run bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril والضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àyẹ̀wò tó gbé wá yẹn ó lẹ́tọ̀ọ́ kí fún wọn ní owó epo 50,000 náà dẹ̀rẹ̀ epo yẹn ẹ dákun àmọ́ wá kéré jù ẹ gbà mí lẹ̀ ṣe ẹgbẹ́ tó bá fẹ́ gba ó lọ gbogbo yín bí mo mọ bí mo ṣe máa gbà máa fún yín lọ́gbọ̀n máa dẹ̀rọ owó gidi gbà àmọ́ àwọn bàbá tó wà nílẹ̀ ń bí mi ìfẹ́ jẹ́ kọ́ wò pé bàbá yìí ìwọ náà ni ò ṣẹ́ bọ́ ló tún kó nǹkan ẹ̀ jẹ́ padà ìfẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ bá mi dùn wọ́n nú bọ̀ ṣé ó làbíb ẹ dákun ẹ bá bí ó ṣe 50,000 ẹ bá mi ẹ jọ Ìlọrin jìnnà ẹ dákun kò tí ì pé ó yá nínú 50 ìsàtú bá mi wẹ́lómi tó tún máa ṣàánú mi sí àtiwọ́n náà ṣàánú mi ẹ bá fún wọn sùn ánà rẹ̀ bíkà. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin. ẹ dákun mo ń bọ̀ wá.